A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ní orúkọ ti Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ǹjẹ́ mo kátọ́lá mo kásùnlá mo kí dòdò bàbá lahun tí ọmọ tó tún bá fẹ́ fọ̀hún. Orúkọ bàbá ẹ̀ ní dákọ. Ìbà Ọlọ́run tí ń jẹ́ èmi ni dákúndábọ̀ má padà lẹ́yìn mi. Àti gbogbo ojú etí tí ń bá mi gbọ́ ètò akọni ìgbà ìwáṣẹ̀. Gẹ́gẹ́ bí àṣà wa, gẹ́gẹ́ bí ìṣe wa, a ń láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ń fún wa ní ètò ìṣe ní gbogbo ìgbà. Bákan náà ẹ̀wẹ̀, mo ń láti kí gbogbo àwọn orí adé, àwọn ọrùn lẹ̀kẹ̀, àwọn orí àpèsè tí à ń ṣe bàbá mi, gbogbo àwọn bàbá mi orí adé, ọ̀rọ̀ yín ni, àṣà yín ni, ìtàn yín ni, mẹ́tẹ̀ẹ̀ta ló parapọ̀ tí ṣàrọ́bà. Àwọn àrọ́bá tá ń sọ wọ̀nyí tá sì máa sọ lórí òdodo. Mo kí gbogbo yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí gbogbo yín ní tológun. Ìta ń sọ ìní ọdún bẹbẹ nílẹ̀ Yorùbá. Lọ́sẹ̀ tó kọjá a sọ pé ọdún mẹ́ta l'Aláàfin fi ṣe ọdún bẹbẹ. Kò dẹ̀ sí ọba kan nílẹ̀ Yorùbá tó ti ṣe irú ọdún bẹ́ẹ̀ tó rọ́dún náà la máa ń pè ní ọdún ikú. A sì tún sọ wípé lẹ́yìn tí Aláàfin bá parí ọdún bẹbẹ ni bàbá yìí tí jẹ́ Basọ̀run yóò ṣe ọdún tí a ń pè ní Ọ̀wàrà fún odidi oṣù mẹ́ta. Káwé àfọ̀ ń fẹ́ ká gbára wa lásìkò púpọ̀ jù lórí àwọn ọba tó ti jẹ ṣáájú Aláàfin Ajíbóyèdé. Lẹ́yìn ìgbà tí Ọ̀rànyàn jẹ tán, Àjàká jẹ. Nígbà t'Àjàká jẹ tán, Ṣàngó jẹ. Ṣàngó òun ló gbé ọlá kúrò ní Òkò torí Ọ̀rànyàn ló tẹ ìlú Òkò. Òkò yìí ló ti bí ọmọ mẹ́ta. Ìtorí ẹ̀ta Òkò tí wọ́n ń pe àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n fi ń pe ìlú tó tẹ̀dó sí yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ ní Òkò títí dòní. Ṣàngó ló wá gbé ọlá kúrò nílùú Òkò lọ sọ́yọ́ létí sí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹta. Odidi ìtàn ńlá ni. Torí tá a bá ń tan náà mọ́lẹ̀ sórí ìtàn yẹn, ibẹ̀ láti rí irú itú tí Ṣàngó pa pẹ̀lú Olúkòrò. Ibẹ̀ ni ìlà kíkọ́ ti bẹ̀rẹ̀. Lẹ́yìn ìgbà tí Ṣàngó lògbà tán, àwọn ọba bíi mélòó kan lògbà. Ṣùgbọ́n Ọ̀yọ́ Ògbòho, Ègúngún ojú ọmọ Òfìràn ló tẹ ìlú Ọ̀yọ́ Ògbòho. Òun ni Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin. Tòrọ́yọ̀ márùn-ún ní ibẹ̀ gẹ́gẹ́ bá ṣe ṣáájú. Ọ̀yọ́ àkọ́kọ́ wà létí Ọya. Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì l'Ọ̀yọ́ Òkò. Ọ̀yọ́ ẹ̀kẹta tí Ṣàngó tẹ̀ ní Ọ̀yọ́ Ilé. Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin yìí Ègúngún ọmọ Òfìràn ló tẹ̀dó. Odidi ìtàn náà ni. Ìlú yìí wá ní Aláàfin Ajíbóyèdé ti jẹ. Aláàfin Ajíbóyèdé yìí sì ní òun náà ni Aláàfin tó kẹ́yìn tí wọ́n sin sí ìlú Ìgbòho. Aláàfin Ajíbóyèdé, ẹkùn bá bá ẹkùn, òòṣà bá bá òòṣà. Èyí tí jẹran lọ́wọ́ tí tún béèrè òmíì. Nígbà tó wo ọ̀tún tó wò sí tó rí pé ìgbésí ayé òun nítumọ̀, ló lóun ó wá sọdún bẹbẹ. Ẹni tí ò bá jẹ yó kì í ṣe inú gbẹndẹ sọdẹ. Lẹ́yìn ìgbà tí Aláàfin Ajíbóyèdé ṣe ọdún bẹbẹ tán, ìgbàgbọ́ àwọn Yorùbá ni wípé lẹ́yìn ọdún bẹbẹ, ọba tó bá sọdún bẹbẹ yóò wàjà ni. Ṣùgbọ́n kàkà kí Aláàfin ó wàjà, àrẹ̀mọ rẹ̀ tí a ń pè ní Òṣẹ́mólú ló wàjà, ló kú. ọ̀rọ̀ yìí wá ká Aláàfin Ajíbóyèdé lára
irú kí leléyìí, irú ìmọ̀ wo lèyí, ẹni tó yẹ kó gbẹ̀yìn òun ló wá ṣáájú òun lọ yìí. Ṣé bó sì ti wọ Ọlọ́run ní sọlá, kọ́ lọ́ má ṣe ọlá tí ó pa á lẹ́kùn fẹ́ nìkọ̀ọ̀kan wá. Kàwé afọ̀, inú bí Aláàfin Ajíbóyèdé. Gbogbo àwọn Ọ̀yọ́mèsì tàbáwọn aráàlú tí bá wá ń kí fún ọ̀fọ̀ ọmọ rẹ̀ pípa ní pa wọ́n. Irú ìmọ̀ wo lèyí? Òkìkí wa kàn káàkiri ayé. Àfáà kan wá ń bẹ nílùú Tápà tí a ń pè ní Baba Kéwú. Ó wá gbọ́ irú tú tí Aláàfin Ajíbóyèdé ń pa lọ́yọ̀ọ́. Ó bá rán ọmọ ẹ̀ tí sí Bàbá Yìgì. Ó ní kó lọ sọ fún Aláàfin wípé gbogbo ohun tí ń dáwọ́ òun nì kò bá ìlànà Ọlọ́run mu. Gbogbo wa tí ń wù nì kò bá ètò Ọlọ́run mu. Ṣé bí Ọlọ́run ní í ṣe tó bá wù lórí ẹ̀dá? Ọlọ́run ló pa ọmọ rẹ̀, kì í ṣe pé àwọn ìjòyè ló pa ọmọ rẹ̀, kì í ṣe pé ẹ̀dá kan ló pa ọmọ rẹ̀. Ṣé bí gbàgbọ́ tòun ni wípé tóun bá ti sọdún bẹbẹ tán kóun ó lọ, kọ́mọ òun ó gbẹ̀yìn. Nígbà Ọlọ́run wá ṣe ní àyípadà ńkọ́, kí la fẹ́ ṣe sí? Fúdí èyí kó lọ wàásù fún kó yé pààyàn mọ́. Àfáà àgbà, alálùkùránì àgbà, Bàbá Yìgì, ó dé lu Ọ̀yọ́. Ó pe gbogbo àwọn Ọ̀yọ́ jọ, pàápàá jùlọ lọ sáàfin ọba. Torí ṣáájú àsìkò yìí àwọn aráàlú ti múra àti bá ọba jà. Ọlọ́run náà ló rán àfáà Bàbá Yìgì tí sọmọ Tápà wá sí ìlú Ọ̀yọ́ ńgbà náà. Kàwé afọ̀, ìgbà Bàbá Yìgì tó wàásù sọ́tún tó wàásù sósì fún Aláàfin Ajíbóyèdé, inú Aláàfin sì rọ̀, inú gbogbo aráàlú inú wọn rọ̀. Wọn ò bọ́ba jà mọ́, ọba náà ò bá wọn jà mọ́. In ló fi já sí wípé àfáà tó bá kàǹkà tó mọ tí ń ṣe, kò sọ̀rọ̀ tí ó bẹ́ẹ̀ dá alààyè sọ tí ò ní nítumọ̀. Ní kúkúrú, àfáà Bàbá Yìgì in ló mú àlùkùránì wá sí ìlú Ọ̀yọ́ láyé Aláàfin Ajíbóyèdé nílùú Ìgbòho. Àfáà Bàbá Yìgì ni àfáà àkọ́kọ́ tó mú ìmọ̀, àṣà àti òdodo kùránì wọ̀lú káàárọ̀ oòjíire. Àmọ́ àṣà àwọn àfáà ńláńlá tí ń bẹ́ńlẹ̀ Tápà, mo kí gbogbo wọn o. Àwọn àfáà tó wá wà ńlọrin lánàá àti lónìí, mo yíká ọ̀tún mo yíká òsì fún wọn, nítorí wípé àfáà àgbà tí wọ́n ń pè ní Álímì Bello tó wá láti Gwando ní Sókótó. Ààrẹ Ọ̀nà Kakanfò kẹfà tí a ń pè ní Àfọ̀njá Lọ́kọláyà, òun ló mú wá sílùú Ìlọrin. Ìlọrin tí ń bẹ káàfà Álímì Bello tó dé, torí ẹni tó tẹ ìlú Ìlọrin dó ìlà ń pè ní Ládẹrin. Àfọ̀njá ló bí Olúyẹ̀dùn tóun àti aláǹkanlẹ̀ tí wọ́n fi jagun gbanámú ní 1820 nílùú Ìbàdàn. Àfọ̀njá Lọ́kọláyà ń ló gba àfáà àgbà Álímì lálejò nílùú Ìlọrin. Èmi kọ́ mo wí bẹ́ẹ̀, ìtàn ló sọ bẹ́ẹ̀. Ẹ̀rí sì wà. Lẹ́yìn gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀, àfáà Álímì pa Àfọ̀njá sórí òró ni, ó sì sun níná. Èmi kọ́ mo wí bẹ́ẹ̀, ìtàn ni. Ẹ̀rí sì wà. Láti 1818 ni àfáà Álímì ti gba àkóso ìjọba ìlú Ìlọrin títí dòní. Torí nígbà tí àfáà Álímì Bello tó lògbà tán, lọ́mọ ẹ̀ Abdulsalami ló gbà
Sítà ló gbà, Aliu ló gbà, àti bẹ́ẹ̀ 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 lọ kó tó wá kan bàbá àgbà tó wà lórí oyè lé ní kọ́lọ́njẹ́ lọ bàbá ẹ̀mí bàbá ogun kọ́lọ́ má pa ọlá gbogbo wọn rẹ́. Kókó tí mo fẹ́ fààyàn ni pé Tápà ló mú àlùkìránì wọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Àwọn Fúlàní nílùú Ìlọrin àwọn ló tan náà mọ́lẹ̀ àlùkìránì káàkiri ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Léè tó sì já sí pé lénìí nílẹ̀ Yorùbá ẹnìkan ò lè sọ pé bó làwọn àáfàá Ìlọrin sì jẹ́. Lára àwọn tí wọ́n sì ti kọ́ lẹ́kọ̀ọ́ káàkiri ayé gbogbo wọn ní ṣàǹfààní fún ọmọ Odùduwà. So ọdún bẹbẹ, ọdún kúni, ọdún bẹbẹ, ẹni tí ò jẹ yóò lè gùnfẹ̀. Aláàfin kejì tó tún ṣerú ẹ̀ ìlà ń pè ní Àtìbà tó bá tẹ́lẹ̀, ọmọ Aláàfin Abíọ́dún Adégòólú, ọmọ olórí ẹni Olúfọ́n Lákéìtán. Bàbá yìí òun ló sọ Àgọ́dọ̀yọ́. Ìgbò di Aláàfin tán ló pa ìlú méje papọ̀ ló sọ dẹyọ kankan. Àtìbà àtọ́ba tẹ́lẹ̀, ọmọ Aláàfin Abíọ́dún, Àtìbà ọba tá a lè bá, Àtìbà ọba tá a bá tá a lè fi sohunkóhun, Àtìbà ọmọ àfìbọn ròyìn àjò. Àwọn yẹn ló mú ilẹ̀ Yorùbá ló sọ dẹyọ kan ṣoṣo. Ó ṣe ọdún bẹbẹ ní 1858. Ó sì gorí oyè ní 1834. Ìgbò gorí oyè ní 1834. Ara àwọn èèkàn jagunjagun tó fi jẹ wọ́n pọ̀ ṣùgbọ́n méjì máa dákọ̀ ń bẹ̀. Àkọ́kọ́ tó fi jẹ ni wọ́n ń pè ní Olúyọ̀lé. Olúyọ̀lé ọmọ ìlú Ọ̀yọ́ ni kó tó fi Ìbàdàn sílé. Òun ni Báṣọ̀run àkọ́kọ́ nígboro ìlú Ìbàdàn. Aláàfin Àtìbà ló fi jẹ. Ara àwọn èèkàn tí a jẹ́ jagunjagun gbà náà tí a mú ìlú Yorùbá lọ́wọ́ Ìtúnikúrunmí Àjàdí Ìpo, ọmọ èsì ẹ̀lẹ̀ létí Ìkòyí ilé ni kó tó sọ Ìjàyè dílé. 1830 ni wọ́n jagun Elédùẹ̀ tí Aláàfin Olúewu bógun lọ. Lẹ́yìn ìgbà yẹn ni Àtìbà wá jẹ. Àtìbà ló wá sọ fún gbogbo ayé pé látàsìkò yìí lọ òun ò gbọ́dọ̀ gbọ́ kí ẹ fi àwọn Fúlàní kó tó rú mọ́. Bẹ́ẹ̀ náà ló sì rí. Torí lẹ́yìn ìgbà tó wà lórí àléfà táwọn Fúlàní tí wọ́n tún gbé mú lógun Òṣogbo ní 1840. Olúyọ̀lé ló rán Báṣọ̀run rẹ̀ tí wọ́n pè ní Ọdẹ́rìnlọ. Ó ní kó lọ kojú wọn. Ọdẹ́rìnlọ àtàwọn jagunjagun Ìbàdàn wọ́n sì wọ́n bí ọ̀sẹ̀ ṣe sojú. Ẹ̀yin èèyàn mi ní kúkúrú bọ́dún bẹbẹ bó sì jẹ́ nù. Ṣùgbọ́n tó bá dọ́sẹ̀ tí ń bọ̀ irú pa tí Aláàfin Àtìbà dánwò ní 1858 ń gbò sọdún bẹbẹ tán ní tó ṣẹlẹ̀ láàrin wọn àti Kúrúnmí pẹ̀lú Adélù. A máa gbọ́ ibi tí a fi àdàgbà ètò tòní sí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ, ọ̀tún ọ̀tún lòórùn ràn. Tó bá di ìgbà míì á tún mú tuntun wáyé. Ǹjẹ́ èmi ní Abdulrasheed Ọlátúnjí ọmọ ayé asúnà nígboro Ìkìrun àgùnbẹ́ ńlẹ̀ òbí ẹrú bàbá ògbọ́dọ̀ dèrè ìwọ̀fà bàbá ògbọ́dọ̀ tòpòntòrò ọmọ ìṣojú náà tán máa ró mú bọ̀nù ọmọ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ọmọ arílẹ̀yẹnká ọmọ kú ọmọ òfò ọmọ àdábàlẹ̀ ọmọ àtìmọ́ òde ọmọ àsòkèlè ẹrú kalẹ̀. Mo láti kí bàbá mi àgbà ó DIG aṣíwájú gbogbo ilẹ̀ Ìkìrun pátápátá Chief Alhaji DIG Gazali Adéwálé Ajétúmọ̀bí làwà. Bàbá mo dúpẹ́ ẹ sì bá ń kí ayaba yín, ẹ bá ń kí olórí, ẹ bá ń kí ọmọ ọba ìyá wa Sisi Nurse Alájà Tóyìn. Ó dàárọ̀.